mi fún bàbá wa ọmọọba Emmanuel Adébáyọ̀ Abíọ́lá, bá mi fún wọn ní àtẹ́wọ́. Ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́. Wọ́n ní àgbà ló tó rò lọ, ọba ló tẹ̀yìn rín fọ. Ẹ ṣeun bàbá wa. Ó tó di pé ẹ máa lọ ẹ̀yin ẹbí Ògúnbọ́nà ẹ yíra lé ẹ yíra ọ̀tún kẹ́ ẹ yíra ọ̀sìn lé iwájú níbí kẹ́ kí àwọn ọba wa kí wọ́n pẹ́. Bèbí ẹbí torí kìíní náà ó ń tẹ ọmọ ọba ayọ̀ yes ma. Àwòrán Ọlọ́run ni gbogbo wa. Àwòrán Ọlọ́run ni bàbá wa káàdéèsì. Ọ̀gá pẹ́ lórí, bàtà pẹ́ lẹ́sẹ̀. Kẹ̀rẹ̀ àdàbẹ̀rẹ̀, obìnrin àkíṣẹ́ ìfẹ́. Àlàáfíà tó wà nílùú Ẹ̀gbá á tún máa dọ̀tún sí lágbára Ọlọ́run. Àwọn olórúkú wa wọ́n ti rọ́wọ́ àmẹ́ lọ sí Ṣàgàbá yìí kọ́ ló máa sọ gèso. Ṣojúṣe àwọn olórúkú o bí òṣojúṣe àwọn ògbóni láti dáfá dáṣẹ́ tutù sáwọn òòṣà òkè wọ́n lè tì wá lẹ́yìn kákẹ́rù gbòógù ogun àbíbákọ́. Wá ó dá bẹ́ẹ̀ ṣe. Àmọ́ wá ṣe dandan o Sàgbà pé ká wá bí falẹ̀ kó sọ fún wa torí pé balógun torí ìṣòkè kò bá fọwọ́ sí báyìí kó àwọn ọmọ ogun ẹ̀tẹ̀ àti tìjúra máa bá bọ̀ bẹ́ẹ̀ wà o. Òtítọ́ rẹ̀ sọ èsì lọ́nù ẹ̀rí o àmọ́ káàbá kọ̀ káàkiri bá ṣe dédé ètùtù ìyẹn ká ṣe iṣẹ́ àwọn ọmọ ogun wa máa dìdì rẹ mí o. Màá fa kábà máa bọ́ títí bọ̀ ju ogun èrè bó ṣe ránṣẹ́ pé ṣé ẹ mọ̀ pé akíkanjú ológun púpọ̀ lọ́lọ́run fi tíìkì wà nílẹ̀ Ẹ̀gbá. Báwa. Ìjọba wa bá wà dáfá káwé ni máa ṣáájú ojókòó tó bá gómìnà ojú gèso lẹ́ẹ̀rí Sọ́mọ̀yè Ògúnbọ́nà àti Ṣọ́kẹ́dù. Ó dá bá Sàgbà kí fọ́kọ̀ bá wá mẹ́nì kọ̀ọ̀kan ní dédé wọn yẹn dárúkọ yẹn iṣẹ́ àtún máa lé orúkọ dédé wọn ìkú ká máa léwo. Ìyẹn dábàá Sàgbà ẹ̀ lébo. Ìbá gbọ́ kí n tó gbọ́ o ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ó sùn wọ́n ṣe òdùdù tí ń dorí ilé mèrè má dìde pé ni má bìbí péré o rẹ́ra wo àwọn ọ̀rọ̀ ọ̀gbẹ̀rì o n wo bá yẹ ni kò wí o ẹni bá yẹ kó ṣáájú òkun o kó wí wá o. Dẹ̀dẹ̀ kí n kó sínú ilé yìí mo kọ́ ọkọ̀ wa ń pètè pèrò pé mi ò ní kó sínú ilé ọ̀hún. Irú ayé ìṣe eléyìí o ẹlẹ́dàá mi wọ́n máa gbà fún ọ. Ọmọ olóyè ti dé. Pẹ́kú wọlé. Ẹja ń bákọ̀ ẹja ni ọ. Ayé ṣòro lóòótọ́. Hello? Ẹ̀dùn ó sọ yẹn dédé ilé ń wò.
kéde wá rẹ̀ lọ fún ìsọmọ́bà jíjẹ ìlú yìí. Ṣé ti pé mo jẹ́ sí inú ìwé mi? Aborí mi dàrú. Ṣé mo jẹ́ láàbọ̀ ara ni? Àbí mo ní nǹkan àbùkù kankan lára ni? Mo ń bọ̀. Ṣé mo jẹ gbèsè ni? Àbí mo kówó òlù jẹ́? Owó mi rẹ̀ mo fi ralẹ̀ tí mo fi kún ààfin akẹ́. Nírètí pé kí n lè wà bọ́ sórí ipò àwọn bàbá mi Mosuleka. Àbí Mosuleka kì í ṣe kàn náà wọn òdìlé mẹ́rin ìjọba Alake láforílẹ̀ ni. Ẹ̀yin Mosuleka ìdílé Alake ni Mosuleka ń ṣe. Kí wọ́n dé dẹ́bi ní ọba jíjẹ òtọ̀ sí. Ọ̀rọ̀ náà sọ sí mi lẹ́rùn ó buyọ̀ sí i ó sọ lọ́gbọ́n kan kódà ó tó ṣe ṣí èrè kan pẹ̀lú. ọ̀rẹ́ rẹ̀ mo rè rọ́ dèdè wa létí ní àtàǹbàlá mo rè rọ́ wa létí iyì rẹ̀ àti àwọn ọmọ ogun rẹ̀ kẹ́ńbọ̀ wàá bá Sódẹ̀kẹ́ àtàwọn ẹgbẹ́ ìkú l'Abẹ́òkúta iyọ̀ máa dé ojú ọ̀nà ó kó sọ́wọ́ ògùn máa yẹ iyì máa yẹ àtàwọn ọmọ ogun rẹ̀ kọ́ kì í mọ́lẹ̀ báyìí yóò ṣe Ẹ̀gbá kókó kì í ṣe Ẹ̀gbá péjẹ búrú yẹ. Ṣé ìdí mò ń sọ yẹn ló wá túmọ̀ sí pé mi ò ṣe Mosuleka mọ́? Mọ̀ bí ẹni yàtọ̀ sí yẹn. Ṣé ẹ̀yin ò mọ̀ pé mo sọ ń jọ yẹn mo sọ láti jàjàbọ̀ lọ́wọ́ ògùn ọ̀tá ni? Nígbà kú bá dojú kọ̀ ọ̀yàn lójú ògùn. Ó di dandan kéèyàn wọ̀nà àbáyọ. Ṣé tó bá wá jẹ́ kọ̀ọ̀nù dédé yín? Ìyẹn lọ jókòó ẹ̀rẹ́ ń sọ̀rọ̀. Lẹ́wọ̀n wọ̀ rú kòtẹ́nu wà ìjọ yẹn. Ṣé o ti bó ṣe kọ́ lẹ́ máa ṣe? Dẹ́mi lóhùn. Àbíká tọ́ sùúrù sọ̀rọ̀ yìí o bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí kóhun sọ yìí o ṣé máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ o gbọ́. ọ̀rọ̀ náà sọ síbi lẹ́nu ó búyọ̀ sí i àbúrò mi kò yé ẹ̀ ná. sórí iye ojú lè pé o kì í ṣe gbá ẹ̀ ń rè fàdédé eléyìí kó gbèjẹ̀ bú rẹ̀. Ìkíni tó bá jẹ́ pé irú rẹ̀ fúnra ẹ̀ lọ ṣáájú ogun yẹn tẹ́ wàá kó sọ́wọ́ ọmọ yẹn ṣé wàá wá gògò ọ̀gọ̀ débi pé wàá kó àti ọmọ ogun yẹn wàá kó wàá pé tó dùn ibi ẹ̀rọ. Ó dá o kíní kan rí o yé mi fẹ́ kó o mọ̀ o ṣé orí ìtẹ́ bàbá rẹ iyì wọn jẹ́ kó o jókòó léyìí o má jẹ́ kí ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ ti apátí o ìfẹ́ jẹ̀bá ló kù Ẹ̀gbá nígbà ẹ̀ lẹ́yìn Sódẹ̀kẹ́. Ẹjẹ́ mi sọ kiri kan fún ẹ. Ó dá o èmi wá gbà pé ẹ̀yin olóyè ẹ ti wá wò títí tí ẹ pé ẹ̀yin náà gbà pé kò dá kí n gbéra mi níjẹ̀bù nígbà tí ogun àti ikú tó dé púpọ̀ èmi àtàwọn ọmọ ogun èmi ò ṣe inú wọn dé o ẹjọ́ o tẹ́ ẹ fi fi àyè gbà mí láti kó ọmọ ogun Ẹ̀gbá lọ sí Àdó mo bí léèrè ni kí ló dé tí ẹ̀yin fi wá ń gbà mí láàyè tẹ́ ẹ fi àyè gbà mí láti gbé ẹ̀kọ́ lárugẹ nílùú Ẹ̀gbá nípa fífi ilẹ̀ tèmi fún àwọn mísọ́nárì láti kọ́lé ìwé àkọ́kọ́ lù kí ló dé tẹ́ ẹ fi fàyè gbà mí o láti fún àwọn mísọ́nárì ní ilẹ̀ mi láti gbé ẹ̀sìn ìgbàgbọ́ lárugẹ lù nípa fífi ilẹ̀ mi fún àwọn mísọ́nárì wọ́n fi kọ́ ilé ẹ̀sìn wọn àti bí ó ń sìnkú sí ní Gíga. Ẹ mọ̀ pé jẹ̀bi ní nígbà yẹn o, ẹ ò mọ̀ o. Kí ló wá dé tẹ́ ẹ fi ń fi àyè gbà mí láti máa wà ní gbogbo ìpàdé lórí ọrọ̀ ajé àti ìdàgbàsókè ìlú Ẹ̀gbá? Sẹ́ni ká ẹ dá mi lóhùn. Kí ló dé tẹ́ ẹ fi àyè gbà mí o láti kó ọmọ ogun Ẹ̀gbá lápàdé ọ̀ọ́dọ̀ mi níbodè ọ̀rọ̀ nígbà tí ifá mú mi pẹ̀lú sọ́kẹ́nù pé ká là kojú kèso. Kí ni dé tẹ́ ẹ fi àyè gbà mí láti kó ọmọ ogun Ẹ̀gbá lọ́jọ́gbọ́ àìbò? Ìwé ìdòwé sí orílẹ̀-èdè ilé ẹ̀rù lẹ́sẹ̀ yìí bí ẹni bá mú ẹrú kan gbogbo àìbò. Ó dúpẹ́ lọ́wọ́ Ògúnbọ́nà ọmọ Rọ́bà. Ṣé bí bẹ́ẹ̀ ká fi sọ fún èrè? Ṣé bí wọ́n fẹ́ fi sọ rè? Ògúnbọ́nà.